ìkànnì jígí aláràkẹrìnlélógún bàbá gbogbo. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi alladhi khalaqal insana waja'ala lahum rizqan bihi yatamatta'una wa yataladhdhaduna. Summa salatu wa salamu ala man la nabiyya ba'da, amma ba'd. Ẹ̀yọ́mọ̀ ya wa tí ẹ láǹfààní láti máa wò wá, a kí ẹnìkọ̀ọ̀kan wa ní kíkí ọlá èyí tó ń lóore jù pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Èyí náà ni láti fi máa pera wa padà káàbọ̀ sí ọjọ́ kẹtàdínlógún láti fi máa kíra wa kú Ramadan ti ọjọ́ kẹtàdínlógún. A kú òǹgbẹ, Allah tó ní wá kò ní dùn wá ní ládẹ̀ láyàtà kìyàmà. Èyí tí yóò máa jẹ́ ìbáraẹnisọ̀rọ̀ wa ní èní, òun náà ní tá a mọ̀ sí balanced diet. Ẹ rí wípé Ọlọ́run ọba àlékiọlá ma khalaqana Allahu abasan. Ọlọ́run ọba àlékiọlá ò dá wa kó kàn dá wa jùúlẹ̀ láì jẹ́ wípé yóò ṣàlàyé pé bó láṣẹ máa lo ayé wa, yóò ṣàlàyé ẹ̀ fún wa. Gbogbo nǹkan pátápátá lọ́lọ́run ọba àlékiọlá ti ṣàlàyé nínú Al-Qur'ani, tó pé yóò tún máa yà wá lẹ́nu pé ṣé a tún gbọ́dọ̀ balance diet ni. Bẹ́ẹ̀ ni, tó pé Ọlọ́run ọba àlékiọlá tó ní wá fún wa lára rẹ̀, òun ló júwe wa níjúwe wípé bàdání sí àdáti wà lè basmala. Ọlọ́ni yá ayyuhal ladhina amanu, kájẹ̀ mọ́ lọ bẹ́ẹ̀ ni. Ọlọ́run ọba àlékiọlá júwe wa nígbà tí ń júwe fún ànábì rẹ̀, tẹ́pẹ́ túmọ̀ rẹ̀ náà ni pé ń bá gbogbo mùmínì wí. Ọlọ́ni yá ayyuhar rusul, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òjíṣẹ́ Ọlọ́run, kulu mina tayyibat wa amalu salihan inni bima ta'maluna alim. Ọlọ́ni mo kó gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òjíṣẹ́ mi. Bọ́lọ̀ ń bá ló bá ní al-ibratu la bi khususi sabab bal bi umumi lafzi. Bọ́lọ̀ ń bá ló bẹ́ẹ̀ ní kéde pọ́lọ̀ wọn bá àlékelá bá wọn òjíṣẹ́ nìkan wí. Bẹ́ẹ̀ ṣe pé ń bá gbogbo àyìn tó bá di wà lábẹ́ àwọn òjíṣẹ́ ọ̀hún ń bá wọn wí. Ọlọ́ni ẹ máa jẹ ń tó bá dáa. Ìyẹn lọ́rùn wọn bá àlékelá fi jù wá pé a gbọ́dọ̀ balance dáẹ̀tì wa. Bẹ́ẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama, ànábì ní inna Allaha tayyib la yaqbalu illa tayyib wa inna Allaha amara al-mu'minin bima amara bihi al-mursalin. Ànábì lọ́lọ́run ọba àlékiọlá ọba tó yááyì ní púpọ̀. Ọlọ́run sì ní gbà kankan lọ́wọ́ èèyàn àyàfi tó yááyì o. Òun ló jẹ́ kó pa àwọn ànábì rẹ̀ láṣẹ wípé kán máa jẹun tó dáa. Nínú ìgbà àtòsù téèyàn wá máa jẹun tó dáa jù láyé, òun náà nínú Ramadan wà. Tó pé Ramadan gẹ́gẹ́ tó wà ń ta oṣù tó dáa ni. Tọ́lọ́run ọba àlékiọlá ṣe fún àwọn ẹni tó dáa tí ń ṣe mùmínì. Bọ́lọ̀ ń bá wá gbé oṣù tó dáa, tó gbé nǹkan tó dáa sínú oṣù tó dáa fáwọn èèyàn tó dáa, a jẹ́ pé dandan ni kéèyàn máa jẹun tó dáa. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tàbí lè bá wọn pé àyàfi ká balance diet wa nínú Ramadan tá a wà yìí, tá a sì mú àwọn ẹ̀rí tó sọ wá. Ẹ̀rí alákọ̀ọ́kọ́ nù tó wà ní Al-Qur'ani. Ànábì wa Muhammad sasa ànábì ní nahanu qawmun la naakula hatta naju'a. Ànábì ní ìjọ kan ni wá, àwọn tá a jẹ́ mùsùlùmí, la naakula hatta naju'a. Àwọn ò kì í jẹun àfìgbà tí ebi bá pa wá. Ẹ̀wọ̀n kan, a kì í jẹun àgbà tá a bá ní empty stomach. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama, ànábì sọ eléyìí. Níbòmí, Ọlọ́ni yá ayyuhal ladhina amanu kulu min tayyibati ma razaqnakum ní Suratul Baqarah. Ọlọ́ni mo pè yín olùgbàgbọ́ òdodo, ẹ máa jẹ èyí tó dáa nínú kíni, nínú tọ́lọ́run ọba àlékiọlá tó ṣe kíni, tó ṣe nírọ̀rùn, tó ṣe fún yín. Ìyẹn túmọ̀ sí wípé oúnjẹ tá a sọ wípé ó dáa yìí fi suhur wal iftar, bó o láṣẹ sẹ́nu Ramadan tí
kò fi ń jẹ́ pé á gbà àwẹ̀ tán àìsàn ó tún máa ṣe wá kò fi ń jẹ́ pé á gbà àwẹ̀ tán ẹlòmíì ọ̀sán ni ó ti rọ́lẹ̀ rírọ bó o láti ṣe tó fi jẹ́ pé rọmọdọ́nà rẹ kò ní padà máa jábí rọmọdọ́nà gífà nígbà tó bá rọmọdọ́nà gẹ́gẹ́ bá ti fẹ́ dákú kó tó di pé ìsinú tó ọlọ́run ọba àlekọ́lá tó gbé kalẹ̀ fún wa pé wà àtìmù síyàm ìlàláìl ẹ wá gbààwẹ̀ ọ̀hún tẹ́ bá ti wá gbà tán ẹ lọ parí ẹ̀ sí alẹ́ ìyẹn gùrúùbù ṣámsì nígbà tó òun bá fẹ́ wọ̀. àkọ́kọ́ níbẹ̀ ẹ̀yin ọmọ ìyá wa ẹ máa fẹ́ balance diet ẹ̀ nínú rọmọdọ́nà tá a wà yìí òní wípé àyíyá àkúlà ta'aman khafifa fi suhur kọ́kọ́ máa bẹ lẹ́nì tó jẹ́ wípé bí ó bá jẹun jàmáà oúnjẹ tí ò ní wúwo lára rẹ̀ ò ní wọ́n fẹ́ jẹ́ ká jẹ oúnjẹ tí ò ní wúwo lára wa ò ní wọ́n fẹ́ jẹ́ ká yẹ kíni ò ní wọ́n fẹ́ jẹ́ ká jẹ wọ́n ní bákan náà àkọ́kọ́ níta ọkọlọ kíyèsí ìyẹn ní sùúrù wa tí òfin ní jẹ́ wípé nígbà tó bá di pa á fẹ́ sínú wàá máa ṣẹlẹ̀ tó ń jẹ́ pé nígbà tá a bá fẹ́ sínú yóò máa di pé wàhálà ìyá máa di pé ẹ̀wà lọ́mọ aláàjì ẹ̀wà mójútó aláàjì bọ́ọ̀lù aláàjì ṣe wá ń ṣe yìí àwọn àfa wa gbé ètò kalẹ̀ wọ́n gbé àwọn nǹkan kankan kalẹ̀ tí yóò máa ṣe déédéé àwọn medical practitioner tí ó máa ṣe déédéé àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa ìlera ara ẹnìkọ̀ọ̀kan wa wọ́n ní àkọ́kọ́ ń bẹ nínú àǹfààní tá a máa rí tóbi lè jẹ́ wípé ẹnìkọ̀ọ̀kan wa a máa wà dáadáa ní gbogbo ìgbà kò ní jẹ́ wípé a tún wá gbààwẹ̀ tán ilé ìwòsàn òun lèmi àti yín láti lọ land anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní ọmọ ẹ̀dá ádámọ̀ kan ọmọnìyàn kò kún nǹkan kankan tó jẹ́ aburú fún tó tó ikùn rẹ̀ ọmọ ẹ̀dá ádámọ̀ kò kún nǹkan kankan tó jẹ́ aburú tó táyì sọ pé níyẹn burú ọ pé ní tó wá lọ tó lọ fílọ̀pù yìí ó mọ̀ jẹ́ aburú fún ọ ó mọ̀ léwu fún ọ Ànábì wa Muhammad sallam ó ní kò sí tọmọ ẹ̀dá ádámọ̀ kún tó tó ikùn rẹ̀ ó ní tọmọ nìyẹn bá wá fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn tó bá wá níbi tó jẹ́ pé dandan kàtà ní pé kò sáfẹ́ jẹun Ànábì ní máa jẹ ìdá mẹ́ta nínú oúnjẹ tó máa jẹ tẹ́lẹ̀ nígbà tí ò tí ì sáwẹ̀ nínú oúnjẹ tó máa jẹ tẹ́lẹ̀ nígbà tí ò tí ì sí àwẹ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní máa jẹ ìdá mẹ́ta níbẹ̀ kó lè bá a jẹ́ wípé àwọn nǹkan tá a fẹ́ máa kálẹ̀ yìí yóò lè bá a máa ṣe àǹfààní fún wọn náà ó ní bí yẹn bá lè sán tó lè jẹ ìdá mẹ́ta nínú oúnjẹ rẹ̀ tí ó máa jẹun gààkì débi pé inú àáwú tí ó ga tí ó máa kó ìnira bá wọ́n fẹ́ jẹ́ ká jẹ ní suhur àkọ́kọ́ nìyẹn Ànábì tasaharu ẹ jẹ sàárì o ẹ jẹ sàárì fàyínà fi suhur barakatan tó pé nínú sàárì gan àlùbáríkà ń bẹ́ẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ gba àwẹ̀ Lent Ànábì ó ní nàánà ánìlìwàsọ̀ọ̀yà Ànábì ní a kọ̀ fún yín kẹ́mẹ́rẹ́ kí ni wisol alwisol kẹ́kẹ́ mọ́ gbàwẹ̀ lọ láì tinú láì jẹ sàárì láì sínú kò jẹ sàárì kò tún ní sínú Ànábì ní a kọ̀ fún yín tẹ́lẹ̀ pé ọlọ́run ọba àlékelá fún alára gẹ́gẹ́ ń sọ̀rọ̀ nípa suhur ọlọ́run wà bílẹ̀ àṣehárì yastaghfiruna ọlọ́run ní àkókò tán máa jẹ sàárì yẹn ohun gangan làwọn èèyàn máa tọrọ àforíjìn níbòmí ọlọ́run ní alimustaghfiruna bílẹ̀ àṣehárì àwọn tí wọ́n gbà àwẹ̀ àwọn tán tọrọ àforíjìn nígbà wọn bá fẹ́ jẹ sàárì ni ìyẹn túmọ̀ sí pé dandan ni pé káyẹ kíni ká jẹ sàárì bá a bá ti wá ń sọ ń tá jẹ kí láǹfààní tá a máa rí
níbi nǹkan mímu níbi nǹkan jíjẹ tá a fẹ́ máa jẹ kí làwọn àǹfààní tá a máa rí níbẹ̀. àwọn àfáà wọ́n ní yufidu tanawuli mayi ala mu'idati farigo fi tahsini amaliyati tamsili al-ghazai. àkọ́kọ́ ń bẹ̀ ni wípé gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí kó o tó jẹ sààrì kọ́kọ́ máa mu omi. jàmá ẹ kọ́kọ́ máa mu omi síkùn torí pé ìmu omi yìí ẹ mọ̀ kó bára yín. wọ́n ní bákan náà wọ́n ní lára àwọn nǹkan tí o gbọ́dọ̀ máa jẹ nínú Ramadan ní gbogbo ìgbà tó fi máa jẹ́ pé àrí ó lálàáfíà ó lè balance diet tí wọ́n fẹ́ kó o ṣe. wọ́n ní bákan náà ní tó gbọ́dọ̀ ṣe wọ́n ní wàjísùn kabir minal bautayn wal carbohydrate bima fihi al-kifaya ma'a qalil min ad-duhun. wọ́n ní gbogbo àbá máa jẹ́ kó máa ní protein. ẹ̀rọ àwọn onímọ̀ tí wọ́n ní làákàyè tí wọ́n tẹ̀lé ọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní dábàá máa jẹ́ nínú Ramadan kó máa jẹ́ nǹkan tó jẹ́ wípé ó kún fún protein bíi kó jẹ̀wà kó fi sínú kó lè jẹ́ kó máa lè jẹ́ kó rìgẹ́ẹ̀nì tó ti ṣe kí ni tó ti lùsì lọ́sàn-án ó fẹ́ sínú ló wá mú iṣu lásán ló ń jẹ́ sáá ní gbogbo ọ̀sán ní gbogbo ìsínú olóńláìkì iṣu ni ó padà láti hospital lẹ́yìn ìfitọ́ lẹ́yìn ìgbà tó wá di pé àṣekẹ́ni àṣìnù tán. wọ́n fẹ́ ká ṣe nǹkan yìí kó tó di wípé àṣìnù àyípadà wáyé kíni àyípadà bá ti ẹ̀ tá a bá jẹ́ pé àti ẹ̀ kíni afẹ́ jẹ sàárì. wọ́n ní bákan náà fàlíkà àn táàkùlà bìbátìrìn وأن تمنح جسمك الوقت الكافي لعدم الطعام. wọ́n ní tó o bá jẹun tán farabalẹ̀ jẹ́ kó digest. èyí jẹun tán jẹ sùúrù tán wọ́n á máa yan náfìlà 40. ẹ̀wọ̀n kan èyí jẹ sùúrù tán wọ́n á tún máa yan kíni wọ́n á tún máa yan náfìlà 40 lẹ́yìn sùúrù. wọ́n ní má ṣe bẹ́ẹ̀ tó yẹ pé yóò kó ìnira bọ̀. wọ́n ní bákan náà ìjẹ́ hasa'a batopan mutadima ala ma'idati iftarika ìjẹ́ hasa'a da'ima juz'an min ma'idati iftarika wabda bihi inda al-iftar fasayusa'iduka ala al-admi fatayutika anasiru ghada'iyyati mukhtalifa. wọ́n ní bákan náà ìmọ̀ dáa pọ̀ kó jẹ́ pé bàtà bá fẹ́ sínú kó máa jẹ́ pé nǹkan tó jẹ́ bí omi ọbẹ̀ jàmá èyí tó jẹ mọ́ bí kíni tó jẹ mọ́ bí omi ọbẹ̀ ká fi sí ẹnu wa. wọ́n ní ìmọ̀ dáa púpọ̀ kó jẹ́ wípé abẹ́ sínú ni kó jẹ́ pé lórí tébù wa èyí tó jẹ mọ́ bí omi ọbẹ̀ yóò wà ń bẹ̀ torí wípé á jẹ́ kí gbogbo ń tá a jẹ ó lè ti digest. bẹ́ẹ̀ni ló ń jẹ́ òun fún ẹlẹ́rìndòdò òun fún wọn ìjọ ìyẹn tó fẹ́ dàjẹ́ sínú ẹ̀. Ànábì dẹ̀ fẹ́ sallallahu alaihi wasallam ká balance kìíní dáìtì wa hatta Muhammad sallallahu alaihi wasallam kò bẹ́ẹ̀ ká jẹ oúnjẹ tó rẹ́fì. Ànábì sọ pé ta'amul wahidi yakfi ithnayn wa ta'amul ithnayn yakfi al-arba'a wa ta'amul arba'a yakfi samaniya. Ànábì ló ń jẹ èèyàn kan ó tó yàn méjì jẹ kó lè bàjẹ́ yé pé á jẹ ń jẹ tó wà khafif nínú kíni nínú wa. wọ́n ní bákan náà nínú tá a gbọ́dọ̀ ṣe tó fi máa jẹ́ pé àní ní problem nínú Ramadan Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam táwọn àbá lò làákàyè láti gbé kalẹ̀. wọ́n ní hafid ala baqa'i jismika ratiban. wọ́n tó wọ́n fẹ́ jẹ́ kí ara rẹ̀ kó jẹ́ wípé ní gbogbo ìgbà ara rí ó máa tutù tẹ́kọ̀ oníwà dehydrated tí wọ́n máa bí ọkọ̀ ẹ̀jọ̀ ẹ̀rọ mi lé lórí àbá àwọn ti fẹ́ dákú lórí mímbà rí. Ànábì sallallahu alaihi wasallam Ànábì àwọn àbá ń jẹ́ pé ishrab ala al-aqalli 8 to 12 cup min al-ma'i yawmiyan. àti sùúrù àti bó bá fẹ́ túnu ó fẹ́ sínú lókè bóyá sùúrù tó fẹ́ mú mi
kọ́kọ́ mu kọ́ọ̀pù mẹ́ta àbí kọ́ọ̀pù mẹ́rin mọ́jọ jẹ́ wípé ó wàá jẹun tán ó wá ń jẹun bí pẹ́pẹ́yẹ ó jẹun tán ọkọ̀ ìlọ́kọ́ tó wá mú mi mọ́ sí bẹ́ẹ̀ ó wá ń jẹun bí eku tí èé mú mi mọ́ jẹun bí eku ó jẹun tán wàá mú mi lé ẹjẹ sàárì ni wọ́n sọ wọn ni wọ́n mọ̀ jẹ wàá farabalẹ̀ jẹun wàá mú mi lé and at least 8 cups ní kò máa mu 8 cups yẹn ó wọ́pọ̀ bí 5 litres lójúmọ́ onímọ̀ jẹ́ káàrẹ́ máa kéde káàrẹ́ máa wà dáadáa ní gbogbo ìgbà ni ó máa jẹ́ káàrẹ́ máa tutù ó ní àtàrọ́kọ́tà sòrò kọ́lá nígbà tó bá fẹ́ jẹ sàárì gan nígbà bá fẹ́ jẹ sàárì wọ́n fẹ́ bẹ́ẹ̀ kàṣe wọ́n ní bákan náà تجتنب المشروبات التي تحتوي على الكافيين لديك فرصة جيدة لتقليل استهلاكك من الكافيين خلال شهر رمضان المبارك وتقليصه إلى قاب واحد wọ́n ní bákan náà nínú Ramadan tá a wà yìí ẹnì kọ̀ọ̀kan wa ká lọ sá fún àwọn kọfí ìmọ̀ọ́mú kọfí jù ká àbọ̀ ìdí kọfí o ká àfọ́rí díẹ̀ nínú Ramadan tó pé yóò mọ cause dehydration yóò mọ jẹ́ kí òǹgbẹ máa gbẹ wá wọ́n ní àwọn ìkíni wọ́n ní a gbọ́dọ̀ avoid di àwọn nǹkan yìí nínú Ramadan. wọ́n ní bákan náà àtẹ̀jítẹ́nìbà kọ́dí yàtọ̀ àn wọ́n ní bákan náà nínú oúnjẹ tá a gbọ́dọ̀ avoid lákòókò tá a wà yìí ó ní àwọn fried food gẹ́gẹ́ bí mùsùlùmí tó ń pé kásírọ́tù ájìdì yìí ká bá ti lè ń jẹ́ jù ó máa jẹ́ ká ní pọ́blẹ́mù nínú ẹ̀ tiwa a lè ní heart disease a lè ní high blood pressure ìwọ nìkan tán ó sì kó odidi ìwọ nìkan tán ó sì kó odidi tí wọ́n ń pè ní odidi ẹdìyẹ tí wọ́n dín ó sì ń dájọ́ olóò nífẹ̀ẹ́ rẹ̀ ni kí ẹ sẹ́nu Ramadan mùsùlùmí ò gbọdọ̀ síbẹ̀ èyí àwọn tí wọ́n jẹ́ onímímọ̀ nínú Ramadan. wọ́n ní bákan náà afẹ́mọ̀ máa wọ́sà kéèyàn máa bẹ lẹ́tọ́ pé yóò máa ṣe ìtàlẹ́pẹ̀ ní tamarin àríyàdíjà lẹ́kọ̀ọ̀kan ẹ jẹ́ ká máa ṣe exercise tó gbé ọmọdé tẹ́lẹ̀ ìmọ̀ wíkì nìyẹn àmọ́ o lẹ́yìn ìgbà tá a bá sínú ni o ẹgbẹ́ náà ti níyàwó lé nígbà ló ń bẹ́ sọ ó ní aṣẹ́fúnyín lẹ́jọ́ta sí ìyá mi rọ́bà sí ìlà ìsàyí kan ẹ̀sùn láwọn ìyàwó yín lẹ́yìn ìgbà ti sínú ẹgbẹ́ láti lọ́nà fẹ́ jẹ́ kan fi ṣe ọlọ́run dà pọ̀ ọlọ́run àbí àárò bí àárò wàhálà kankan fún yín bá Ramadan dáadáa ní kíni ó ń láàrò fún yín wọ́n ní àtẹ́títẹ́ni bá lè kí sára mílíọ̀nù mẹ́lẹ̀ yìí wọ́n ní ká má jẹ iyọ̀ púpọ̀ jù nínú Ramadan tá a wà yìí o ká má jẹ iyọ̀ púpọ̀ jù nínú Ramadan tá a wà yìí torí wípé ìmọ̀ jẹ iyọ̀ púpọ̀ jù nínú Ramadan pàdé nípa sùúrù ìsábíbọ̀ lè ti fáyà dọ́kítì dámì ó lè máa fa high blood pressure wọ́n sọ pé o láìkí iyọ̀ jù fáyà pé gbogbo ìgbà òun náà ló ń jẹ iyọ̀ nínú Ramadan àwọn nǹkan yìí pọ̀ táwọn àfáà sọ nípa ẹgbẹ́ ká lọ kíyèsí wọ́n ní bákan náà ká ní ká jẹ́ pé diversify of foods kó wà nínú Ramadan kó má jẹ́ pé mẹ́tọ́ọ̀dù kan náà láàmú lò sáásásá ẹlòmíín bẹ nínú àwọn jẹ́ mùsùlùmí tó jẹ́ pé n tó ń láìkì ń tiẹ̀ láyé olùgbé kó kàn sáà máa fry nǹkan wọ́n jẹ́ gbogbo àná ló máa jẹ fried food o gbọ́dọ̀ diversify gbọ́dọ̀ wà èdè tó bá jẹ wà tó bá dọ̀la jẹ nǹkan mi kó lè bá àmọ́ ọlọ́pọ̀ gbogbo tí kíni gbogbo tí ń kúrò lára wa ní àwọn àkókò yẹn bá a bá ti lè ṣe eléyìí a rí i pé a máa lálàáfíà kíni a máa lálàáfíà ara a tún láǹfààní láti bí àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ pé wọ́n nímọ̀ nípa ìlera ara kẹjọ àwọn kan wọlé lè máa jẹ́
ẹ̀wọ̀n àwọn àfọ onímọ̀ wọ́n ní gbogbo ẹni tó bá ní ọ̀sà wọ́n ní kó máa bu igi kó máa bu omi gbóná tó lọ́wọ́ díẹ̀ kó máa mú yóò lè máa rí àwẹ̀ gbà. yẹ gbogbo ẹni tó bá ní kẹ́ni gbogbo ẹni tó bá ní ọ̀sà kó máa ṣe bẹ́ẹ̀. ká bá ti lè ṣe àwọn nǹkan yìí ẹ máa rí wípé àní máa jẹ́ pé wàá bá sínú tán á wàá sùn lẹ̀ bí ẹni tó ti fẹ́ kú àní máa ṣe bẹ́ẹ̀. àgbà Muhammad sallallahu alayhi wa sallam anabi jẹ́ àmọ̀ pé mùsùlùmí àìjẹun lékè ìmọ̀yó ẹlòmíín bẹ ìkan pé àwọn títí ń gbá bọ̀ látàárọ̀ báyìí wọ́n fún watermelon yóò jẹ wọ́n fún ní déètì yóò jẹ lẹ́yìn déètì wọ́n tún gbógìdé o tún mú ìwọ nìkan náà ló tún jẹ rẹ́sì lẹ́yìn rẹ́sì tán wọ́n tún gbé míràsì dé ó tún jẹ sọ́ọ̀pá rẹ ní. mùsùlùmí ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká balance diet wa nínú Ramadan ká náà lè bá lálàáfíà tó yí pé iyì ní fọ́mọ ọ̀dọ̀ tó fọgbọ́n ṣe o ọlọ́run lòun ò fẹ́ aburú fún wa òun fẹ́ dáadáa rò wá ní Ramadan náà ní ìlú táwọn kó wa sí nira yé máa jẹ bú gan lásán má yé máa jó oúnjẹ tí ó kó bọ́ ní Ramadan náà yé máa jẹ lásán má bó o bá jẹ ìbàlẹ̀ ní fàmàlà sí lọ́la bí arábàdàn àwa nu àbí òfìsì ẹ̀mọ́sì àbí ohun tó bá wọ̀ máa chéǹjì ẹ̀ mẹ́ta kó oúnjẹ kan láyé pé bàtà rẹ̀ bá wa lọ tán ó wàá mọ̀ lọ́lé alágbó pé ìgbà kínní kan mú ọ lẹ́yìn ní. ní tí wọ́n fẹ́ mọ kó gbogbo nǹkan sínú àwọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n po ògì sílẹ̀ lálẹ́ tó bá wá di lóògùn tán jẹun tán wọ́n wàá ṣe ògì yẹn wọ́n á jẹ́ kó fẹ́lẹ́ wọ́n á mú lé lórí kò ní jẹ́ kí wọ́n wà dehydrated pé ògbẹ́ngbẹ́ wọn kò ní sípò ògbẹ́ngbẹ́ èèyàn tó kí wọ́n ti ra mú nǹkan sí kẹ́ni wọ́n ti ra múlẹ̀ ní orí bàbá ti ń ṣe léyìí a rí wípé Ramadan náà wa a ní máa rọ́ọ̀lẹ̀ bí ewédú àti jẹta ẹ má jà kókò kúkò sínú nínú Ramadan náà o ọlọ́run tó ní wa abẹ́ Ramadan ilé ọlọ́run má ṣe ní àṣemọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run má ṣe ní àṣemọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa tí fi wa alálùbáríkà yìí tí ẹ ti ń láǹfààní àti máa gbọ́ wa kétékété àti máa wò wá káàkiri àgbáyé ìyẹn Jígí Alára Media olùdásílẹ̀ àti gbogbo ọ̀n tán ṣiṣẹ́ mẹ́wàá pátápátá ọlọ́mọṣálá ìbá wa dúró tì yẹn olùdásílẹ̀ wa Adéọmọ Adé bàbá wa Adéọmọ Adé Adéọmọ Bánkọ́lé ọlọ́mọṣálá ìbá wa dúró tì wọ́n ọlọ́mọṣálá ìbá wa pẹ̀lú wọn ọlọ́run bí àbùkátà wọn gbogbo tọ́lọ́run ti fi ṣe ìdùnnú fún wọn ọlọ́run mọ́jọ́ jẹ́ bànújẹ́ o ọlọ́run lè yín kún lóore ọdún tí ń bọ̀ abáyín lọ́dún yìí tó bá ń dọdún tí ń bọ̀ ká tún mọ́ abáyín dáadáa ẹ láǹfààní àti mọ́ gbọ́ wa àti mọ́ wá kétékété yẹn lórí ìkànnì ti YouTube ẹ lọ bẹ̀ ẹ lọ tẹ láìkì ẹ sì mọ́ wò wá ní gbogbo ìgbà gbogbo ń tà ń ṣe ń bẹ̀ náà lẹ́ẹ̀mọ́ láǹfààní àti mọ́ rí ẹ ti ń bá wa sọ̀rọ̀ látàárọ̀ ó kọ́ mi ò yí padà èmi ni Imam Oyètúndé Muyideen ẹni ẹ̀sà abẹ́rẹ́ òun ọba àlekẹ́ wánú àánú ẹ̀ ọlọ́run Ramadan eléyìí ọlọ́run mọ́dún wá ládàá rẹ̀ já lé kéré rẹ̀ já kó délé Masha Allah la quwwata illa billah. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.